Ẹ̀yin èèyàn mi, ó mà ga o. Àbájọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin Ọjájá, ogun àfọwọ́sowọ́pọ̀ ni o. Kì í ṣe àwọn olórí nìkan o. Àṣé àwọn tí kábíyèsí trust láàfin, àṣé gbogbo wọn ọ̀tá. Ọ̀tá ni wọ́n. Àwọn náà ń fún kábíyèsí ní bad advice. Àwọn adviser kábíyèsí ó yẹ kó change wọn. Àwọn ẹni tí kábíyèsí lérò pé bóyá àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀, àṣé ọ̀tá ni wọ́n. Kábíyèsí ní láti wà very careful. Kábíyèsí náà mọ̀. Ó mọ̀ pé àwọn ìkà, wọ́n ní èèyàn ní ìkà. Èèyàn ní ìkà o. Kì í máa ṣe kékeré. Wọ́n bá ní àṣà àwọn tó wà láàfin yẹn, àwọn alàgbà náà máa ń kọ́ kábíyèsí ní gbogbo nǹkan tó fẹ́ ṣe. Àwọn náà máa pe olóko kó wá jẹ, àwọn á tún pe olóko kó wá mu. Àwọn náà fún àwọn people yẹn ní moral gbogbo nǹkan tó ń ṣe àwọn olórí wọ̀nyẹn. Wọ́n tiẹ̀ sọ pé ti Naomi, tí Ashley náà ní tiẹ̀ o. Ìwà àgàbàgebè yẹn wà lọ́wọ́ Ashley o. Ṣùgbọ́n nǹkan ń bẹ. Lọ́ bá ní ṣe ni Ashley. Àwọn kan ní ó ti sálọ kúrò láàfin. Àwọn kan ní tó bá yá tún dé, tó bá yá wá ló sálọ. Ìgbà míì wọ́n á ní ó wà ní London. Ìgbà míì wọ́n á tún ní àwọn people yẹn, ilé ò gbà wọ́n, ọ̀nà ò gbà wọ́n. Wọ́n kàn ń sá kiri. Bẹ́ẹ̀ ni. Àwọn dragoni inú ààfin làwọn yẹn. Wọ́n ní dragoni ó ní o, kí lòun wá kiri tó dúró sójú kan. Ó lóun rìn káàkiri ni. Tóun búra múra tó ń wẹ̀ tó fẹ́ pàjẹ́ ni. Ìdúró sí ìbẹ̀rù sí torí ẹ̀ la ṣe ń sọ fún àwọn Christian. Àwọn Christian náà mọ àṣírí èṣù. Wọ́n ní Christian má ti wá sinmi láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ sọ fún wa. Náà bá ní Ashley, ó fẹ́ lé òun fẹ́ pa ara ẹ̀ nítorí ẹ̀. Wọ́n lóun ló dùn jù ìyàwó tí kábíyèsí lọ fẹ́. Wọ́n ní kò jọ pé òun fẹ́ pa ara òun, kò dẹ̀ jọ pé òun fẹ́ ṣe. Wọ́n ní kò sí dúró sí ìbẹ̀rù sí fún níbi tó ti ń wá. Tó ti ń wá nǹkan tí ò sọnù lọ́wọ́ ẹ̀ káàkiri. Ṣé èèyàn ọkọ lèèyàn fẹ́ yẹn àbí wọ́n wá síbẹ̀ yẹn wọ́n wá ń jìyà. Ìyà ni mo rí lè sí o. Ìyà gidi gan. Wọ́n ní ìyà pọ́nńbélé òun náà ń jẹ. Àti àwọn tó lọ ń ra ọmọ, àtàwọn tó láwọn bímọ fake, àtàwọn tó ń sọ pé kábíyèsí ó tún mọ̀ pé táwọn ń ṣe yẹn, ó ń ṣiṣẹ́ lọ, ó gbọ́dọ̀ mú ẹ̀. Ṣùgbọ́n bí kábíyèsí ṣe ń yọ bọ́rọ̀, òde ìṣí ni kábíyèsí. Òun àti Naomi ìyàwó ẹ̀, òde ìṣí ni wọ́n. Níbo? Ẹ má wulẹ̀ jàǹpátá ogun ọ̀ràn wá o, ẹ má wulẹ̀ sáré ká. Òun ni ogun ọ̀ràn kábíyèsí àti Naomi. Wọ́n kàn sá kolobá kiri. Àbí ìtumọ̀. Náà bá láwọn elders láàfin, kì í máa ṣe kékeré o. Náà bá ní kí kábíyèsí, wọ́n tún fún kábíyèsí advice nìyẹn o. Wọ́n kàn fẹ́ pa kábíyèsí. Kábíyèsí ní àṣírí nǹkan tó ní. Wọ́n ní àṣírí Ọlọ́run bẹ lọ́dọ̀ àwọn ọmọ Ọlọ́run. Àṣírí kábíyèsí wà lọ́wọ́ Naomi, àṣírí Naomi wà lọ́wọ́ kábíyèsí. Ó kàn yẹ pé kábíyèsí ó ń ṣe nǹkan ẹ̀, ó ń ṣe wrong thing at the right time. Á dẹ̀ tún á ṣe right thing at the wrong time. That is kábíyèsí for you. Pé kábíyèsí wọ́n ní tó bá farabalẹ̀. Ṣé rí ìyàwó tí kábíyèsí ń kó jọ kò pay ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ fún kábíyèsí pé ó jẹ́ ṣèbí Naomi ni, ṣèbí ó ń ṣakọni. Tó bá lọ sáàfin, tó bá yá wá padà sí Àkúrẹ́, tó bá yá kúrò lákúrẹ́, á wá sáàfin.
wọ́n ní dúró síbẹ̀ kàn sá káàkiri ẹ fi ilẹ̀ ṣe bí wọ́n sọ fún pé kó padà sí ààfin ó ń ṣakọ kó máa ṣakọ ṣe wọ́n ti replace ẹ̀ wọ́n ti ṣe ẹgbẹgbẹ̀rún tí kábíyèsí bá fi ẹgbẹgbẹ̀rún obìnrin fi replace Naomi wọ́n ní 7up it can never be paracetamol àbá never ṣe the difference is clear the 7up wọ́n ní 7up the difference is clear irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹ̀ jáǹtì rẹ̀ ọlọ́run mọ nǹkan tó ń ṣe Naomi dẹ̀ mọ nǹkan tó ń ṣe ó yé kábíyèsí ó yé Naomi ó mà kàn ṣe o wọ́n ní ọlọ́run nìkan ló máa ran kábíyèsí lọ́wọ́ ṣe rí iṣẹ́ ìròyà tó gbà iṣẹ́ ọba tó gbà àbí iṣẹ́ oríire tó gbà ìbùkún ńlá tí kábíyèsí gbà láti di ọba odindi ọba ìlú ẹ rò pé agbára ẹ̀ ní kì í ṣe agbára ẹ̀ àánú lórí gbà orí ọ̀fẹ́ dẹ̀ lórí gbà láti di ọba ìlú ó má ṣe ọlọ́run gbé ọlá fún gbóyè fún gbé gbogbo ẹ̀ fún ṣùgbọ́n àdúrà wa ni pé kí kábíyèsí kó má ṣílẹ̀ tẹ̀ ṣiṣẹ́ ò ní bà yóò gbéye o lágbára Kristi torí ọlọ́run ẹni tọ́lọ́run yàn òun ló ṣe lógo òun ló dẹ̀ fi agbára fún láti di ọmọ ọlọ́run òun ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tan kábíyèsí tẹ́ ń tan ẹ̀ ń sọ fún pé kó fẹ́ yàwó ọgbọ̀n kó fẹ́ yàwó ọ̀kántébù ìwé àfẹ́ gbogbo ẹ̀ lọ kó fẹ́ bọ̀ ó yìí ń padà bọ̀ wá bá Naomi kò sí bó ṣe lè jẹ́ ẹyẹ tó bá fara wégún ẹ̀yìn àròdì ó sùn wọ́n kàn ń pòkọ wọ́n rò pé àwọn fẹ́ pòkọ ìbànújẹ́ fún Naomi kí Naomi kí ó lọ ṣe kíní Naomi ò lè ẹ́fà fẹ́ ọkọ mi Naomi ò lè ẹ́fà fẹ́ ọkọ tó wá lọ ṣe pẹ́rẹ́ òun náà mọ̀ kò yẹ iṣẹ́ tó gbé dání kò fún láàyè láti ṣàṣemáṣe kò gbọ́dọ̀ ṣàṣemáṣe nítorí ìjìyà ń bẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ torí Naomi ó fókọ̀sì lórí ọlọ́run kò gbọ́dọ̀ ṣe yánmayànmá kò gbọ́dọ̀ fẹ́ ṣé ọkọ kọ́ ló jẹ́ lógún àbí kìíní ọkọ tí ìbá ti fẹ́ ńgbà tó wà ní kékeré gbogbo ìgbà tó fi kábíyèsí lẹ̀ tó ní kóun ti ẹ̀ yẹra wọn ká ìgbà yẹn á ti fọ́kọ bínú tó bí a sì bínú fọ́kọ kì í ṣe pé bóyá ọkùnrin ò wá wọ́n ń wá ọlọ́run dẹ̀ ni ọlọ́run ló kì í láyà ọlọ́run ló dẹ̀ dì í mú tí ò jẹ́ kó lọ ṣìṣe kò dẹ̀ ní ṣìṣe lórúkọ Jésù títí di up till now tí ò fi ṣìṣe kò lè ṣìṣe kò ní lọ fọ́kọ mi ṣùgbọ́n gbogbo ẹ̀yin ẹlẹ́nu mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tẹ́ wà láàfin àti gbogbo ẹ̀yin tó ń tàn àtobìnrin àtọkùnrin yín tó wà láàfin tẹ́ rò pé bóyá ẹ̀ ń ṣe Naomi o ara yín lẹ̀ ń ṣe ẹ wo túláàsì ẹ wo bẹ ṣe ń ṣèjọ̀gbọ̀n ẹ wo bẹ ṣe ń ṣe gbogbo wàhálà ìdààmú tẹ́ ń sáré síbi tẹ́ ń sáré sọ̀rọ̀ Naomi dúró digbí tó ń gbàdúrà tiẹ̀ ẹ rí pé ẹ lè kọlù kò sẹ́ni tó máa kọlù ọlọ́run wọ́n ní ẹni tó bá kọlù ọlọ́run ó máa wó dànù ó máa wó wóńwó ẹni tọ́lọ́run bá dẹ̀ kọlù kedere ó máa lọ lùlù ni kí lẹ wá ń sáré kiri fún Naomi dúró digbí ó digi àràbà wọ́n tì kò lè wò ó yes ẹ má wulẹ̀ sáré ká bí Naomi ṣe wà tí ò bá jẹ́ kábíyèsí tó ń sọ fún Naomi pé àforí àfọrùn padà sáàfin pàkí Naomi ò jí sọ̀rọ̀ gbogbo yẹn kò fílíkì Naomi àtọ́ Naomi dúró digbí kábíyèsí ló ní kó wà because ọlọ́run kábíyèsí rí nǹkan tí òun rí lára Naomi gbogbo yín kankan parí tí kábíyèsí bá tún lọ fẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó tún fẹ́ lé Naomi dúró gidigbí kò túyẹ́ kankan torí àṣírí ọlọ́run wà lọ́wọ́ Naomi àṣírí Naomi dẹ̀ wà lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tẹ̀sẹ̀ ẹ má wulẹ̀ sáré ẹ má wulẹ̀ para yín dà torí Naomi sọ pé ohun ayé máa báyé lọ bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́rí ìtasọ́gbà kó filẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ Naomi ó dá kábíyèsí kó gbà padà kó gbé fún ìyàwó tuntun kó gba ipò ẹ̀ kó ṣe kínní ó yẹ kábíyèsí
ó yé Ọlọ́run, ó yé Naomi. Àdúrà tí máa gbà fún ìjọba ọ̀run ò ní bọ́ lọ́wọ́ ẹ̀. Kò ní bọ́ lọ́wọ́ ẹ̀, kò ní bọ́ lọ́wọ́ ọmọ ẹ̀. Ààbò Ọlọ́run á dájú lórí ẹ̀. Gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátápátá, gbogbo wọn nọ́mbà wá sóbà fún, nọ́mbà wá bow fún ó di dandan Ọlọ́run ti kọ́ it has been written. Lórúkọ Jésù, ààbò Ọlọ́run á dájú lórí ìwà àtàwọn ọmọ ẹ̀. Fira ẹ lọ́kàn balẹ̀. Ilé làpò tí ń jókòó dìdí, gbogbo wọn yìí ń bọ̀ wá. Wọ́n yìí ń bọ̀ wá bẹ́ẹ̀. Àti gbogbo wọn náà máa rí gbogbo nǹkan tó ń sọ yẹn, wọ́n yìí máa kó jẹ pé àbí Ọlọ́run yìí kọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ jẹ́ kó máa sáré ká. Ogun ran Naomi, ẹ má wulẹ̀ sáré ká. Kẹ́ má bàa jìyà. Naomi dúró digbí o. Omi kan ò lè mí. Lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ẹ ṣé, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́ ẹ bá mi fi tókù sí comment section. Ààbò Ọlọ́run á wà lórí wa o. Jésù Kristi Olúwa wa. Àmín.